Tell Mokio, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Èmi náà ni o. Èmi tí ní tòótọ́, àìtàlẹ̀ abiyamọ. Èmi àìtàlẹ̀ abiyamọ kí gbogbo ẹ̀yin akéde mi tèwe tàgbà káàbọ̀ sí abala mo fẹ́ kọ́ èdè mi nítorí kíkọ́ ni mímọ̀. Àkòrí ẹ̀kọ́ òǹkà wa ní èdè Yorùbá ni òǹkà láti mọ́kànlélọ́gọ́fà títí dé ogóje. Hello everyone, I Tali Abiyamo welcomes all Akedes to Mofeko Ede Mi. In continuation with our number counting, we will be learning our numbers from 121 mọ́kànlélọ́gọ́fà to 140 ogóje. Come count with me. So, mọ́kànlélọ́gọ́fà 121, 122, méjìlélọ́gọ́fà 122, 123, mẹ́tàlélọ́gọ́fà 123, 124, mẹ́rìnlélọ́gọ́fà 124, 125, márùndínlógóje I'm sorry, I'll take that again. 125, márùndínláàdóje 125, 126, mẹ́rìndínláàdóje 126, 127, mẹ́tàdínláàdóje 127, 128, méjìdínláàdóje 128, 129, mọ́kàndínláàdọ́fà 129, and 130, àdóje 130, 131, mọ́kànléláàdóje 131, 132, méjìléláàdóje 132, 133, mẹ́tàléláàdóje 133, 134, mẹ́rìnléláàdóje 134, 135, márùndínlógóje 135, 136, mẹ́rìndínlógóje 136, 137, mẹ́tàdínlógóje 137, 138, méjìdínlógóje 138, 139, mọ́kàndínlógóje 139, 140, ogóje 140. Well done, guys. Well done, everyone. Well done. You've been so brilliant. Well done. Keep saying it. Ẹ máa bá mi sọ. Keep counting. Ẹ máa bá mi kà o. Ẹ máa bá mi kà nídè Yorùbá. Ẹ máa bá mi sọ lẹ́nu. Ẹ máa bá mi yẹ̀rẹ̀ wò
Listen to it over and over again. Keep applying it. Um, Say it in your mother tongue. Say your numbers in Yoruba. Yoruba is rich and beautiful. So, we'll meet again in the next class. Akweto.